àwa ń fi arákùnrin wa ilé Ọlọ́run lọ́wọ́ kí Olúwa kó gbà á sí afẹ́rẹ́ rere kí ó sì mú èpè kúrò lójú rẹ̀ mi ò mọ̀ pé kíákíá ni kú mi. Bó bá bọ̀ ní bàbá kan ní ó sì lọ́mọ lọ́wọ́ náà ní ká kó lọ rí bẹ́ẹ̀ sẹ́ni mo rí bẹ́ẹ̀ sẹ́ni mo bẹ́ẹ̀ sẹ́ni mo lọ́wọ́ mo lọ́wọ́. arákùnrin wa ilé Ọlọ́run lọ́wọ́ kí Olúwa kó gbà á sí afẹ́rẹ́ rere kí ó sì mú èpè kúrò lójú rẹ̀ nípasẹ̀ Jésù Kristi. Pẹ̀lú omi mímọ́ èyí tí ó rán wa létí ìbátísí rẹ̀ gẹ́gẹ́ bí Pọ́ọ̀lù wa ti kọ́ wa wípé gbogbo àwa tí a ti bátísí sínú ikú rẹ̀ a ti sin wá pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bí ó ti di sí Kristi kúrò nínú òkú nípa òkú bàbá bí àwa ti wà ní ìṣọ̀kan pẹ̀lú rẹ̀ nípa ìfẹ́ sí ikú rẹ̀ bẹ́ẹ̀ náà ni àwa yóò sì wà ní ìṣọ̀kan pẹ̀lú rẹ̀ nípa ìfẹ́ sí àjíǹde. Ní ọjọ́ ìbánisí rẹ̀, bàbá Michael Ọládiméjì lẹ́yìn, ó ti gbé Kristi wọ̀ bí aṣọ. Nígbà tí Kristi bá bọ̀, kí ó pàdé rẹ̀ pẹ̀lú àwọn ọmọ. Ìrẹ́jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, agbára àjíǹde àti ìfowó àwọn onígbàgbọ́. Bàbá Michael Ọládiméjì lẹ́yìn ti gbà ọ̀rọ̀ Ọlọ́run lọ. Gbé ìgbésí ayé rẹ̀ láyé jẹ́ kí Kristi jẹ́ ọmọ Ọlọ́run ayérayé kí ìdè sí inú ìyìn àti pẹ̀lú. Ẹ̀jẹ̀ fi ara Olúwa gbọ́ àdúrà wa kí o ṣàánú fún ọmọ ọ̀dọ̀ rẹ ẹni tí wọ́n ti gbé kúrò ní ayé gbà sí agbo àwọn ènìyàn mímọ́ rẹ nínú ìjọba ìmọ́lẹ̀ àti àlàáfíà ìlànà ìpàṣẹ Jésù Kristi.
nígbà tí ìwé oníwàásù ní orí keje ní ẹsẹ̀ ìkẹjọ ó sọ fún wa wípé òpin ohun gbogbo ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Òpin ohun gbogbo ìwé oníwàásù orí keje ẹsẹ̀ ìkẹjọ ó ló sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Bí ìbá ṣe bẹ́ẹ̀ ni torí pé wo program tó wà lọ́wọ́ nígbà wòlò tó wà bẹ́ẹ̀ tẹ́ bá bọ́ sí ojú ewé tẹ̀tàlá lójú ewé tẹ̀tàlá tẹ́ bá bọ́ sí ojú ewé tẹ̀tàlá bá a ṣe ẹ̀fún nọ́mbà yìí orí ìtàgbé bẹ́ẹ̀ bá rí 12 bẹ́ẹ̀ bá ti rí 12 ní pàtí ní àbúrò ojú mẹ́wọ̀n náà ní pé ẹ̀rì nìkan ló kéde tí wọ́n kọ́ Victorious Day as a footballer America ayéka ní àbọ̀kù lẹ́yìn ẹgbẹ́sẹ̀ kan lẹ́gbà nínú ayéka tó ṣe àkọ́kàtì ayéka tó ṣe nígbẹ̀rù bí ó tẹ̀ gbẹ̀gbẹ̀ dání wọ́n wí ní kọ́kúta náà tẹ́ bá fún wa bẹ́ẹ̀rẹ̀ bákan náà àwọn méjì ni wọ́n wà níbẹ̀ yẹn tí wọ́n gbẹ̀gbẹ̀ dání bẹ́ẹ̀ yíyọ nígbà tá a sọ ìgbẹ́ nígbà bá jì 21 to 25 ṣùgbọ́n òjò gbogbo kọ́ ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Àwọn tí wọ́n ṣe ọ̀dọ́ nígbà kan náà tí wọ́n gbá bọ́ọ̀lù káàkiri gbogbo ìgboro ọ̀gá ayébájú ní ìmọ̀ bóyá wọ́n gba dẹ́nìṣà wọ́n gba débàdàn òpin gbogbo kọ́ ó sàn ju ìbẹ̀rẹ̀ rẹ̀ lọ. Òpin gbogbo náà sì lé o. Òpin gbogbo náà sì lé. Ohunkóhun tí Ọlọ́run bá fún wa lórí ọ̀fẹ́ láti gbé ní ayé ṣe, ká má gbàgbé wípé òpin máa dé bá ìrìnàjò wa ní ọjọ́ kan. Olórí yẹn sọ wípé ìyá pẹ́ láyé ìwúlò iye gbogbo. Màá ó sì bẹ láyé ìwúlò iye gbogbo. Gbèsè sáàdì gbèsè ló jẹ́ o, ìwúlò iye gbogbo ayé ìlú. Gbogbo ẹkú epo ọmọ, ẹkú àṣèjì náà ló máa gbẹ̀yìn rẹ̀. Èdè àti ìgbà táwọn àwọn ẹ̀ka ló gẹ́gẹ́ tàgbẹ̀dù náà, òbí tí wọ́n náà máa dé ní ọjọ́ kan. Ó bá ṣe kó ṣe ṣírò ní ìrántí pé kàkúlétọ̀ ló wá. Àbá máa ṣírò oyè òkú tí bàbá òkú lẹ́yẹ tó ti gbé ní ayé ṣe. Oyè iye olókùn tó ti lọ. Oyè àwọn tó ti májọ́pọ̀ tó ti bá dárò. Oyè oúnjẹ òkú tó ti jẹ. Ọjọ́ tí ẹ náà sì lè níbẹ̀, á jẹ ẹsẹ̀ náà lónìí. Bó wá bá gbogbo wọn máa ń jẹ ẹsẹ̀ náà. Wọ́n sì máa jẹ tèmi náà. Ó bá fi ní lójú láàyè ìjọba ìwé èdè àtẹnudà tí alẹ́ bá dé ọlọ́run òbí já rí. Gbogbo òjíjà wa o, olúwa yóò máa kú fún wa. Ọlọ́run sọ fún wa wípé ṣe bí ọjọ́ díẹ̀ ni mo ní láti lò láyé. Ìwé Jóòbù orí kẹwàá ẹsẹ̀ ogún. Ó ní pé ṣèbí ọjọ́ díẹ̀ ni mo ní láti lò láyé. Ọ̀rọ̀ Ọlọ́run ló rán wa létí. Bàbá ògúnlẹ̀yẹ àti etí. Kí ni etí yẹn náà? Tá a bá sọ̀rọ̀ rẹ̀ bí ọjọ́ mélòó ni ẹ o? Kò dáhùn kankan. Tọ́lá máa fi hàn bàbá ògúnlẹ̀yẹ ní ojú rẹ̀ gbàdúrà báyá. Wípé bàtọ̀ wà ní ayé. Wo àwọn ọmọ tó gbé ní ayé ṣe. Láàrin ìṣẹ́jú kan ló máa wo ohun tó fi ọgọ́rin ayé ṣe láyé láàrin ìṣẹ́jú kan. Wọ́n wá ní wò ó, wọ́n fi ní ayé lọ, wọ́n ní sọ́kọ bí kò sọ ánìké kò sáàbà bẹ̀rẹ̀ kọjá fẹ́rẹ̀ bó ṣe máa rí ní. Ó kàn máa lọ gba bẹ̀rẹ̀ kọjá ní ṣe bí ọjọ́ díẹ̀ ni mo ní láti lò láyé mo ti yóò fún ìyẹn. Job chapter 14 verse 1 to 2. Ó ní ẹnikẹ́ni tí obìnrin bá bí ọlọ́jọ́ kúkúrú ni ó sì kún fún ìpọ́njú yóò kọ́kọ́ yọ
tàbí láti wo obìnrin olórí yẹn pé ènìyàn tàbí nínú obìnrin kì í ṣe lọ́jọ́ ìláyé ènìyàn tàbí nínú obìnrin kì í ṣe lọ́jọ́ ìláyé òkú sunkún òkú aṣọ lérí sunkún ara wọn Nàìjíríà náà lárò tilẹ̀ tó ń tẹ́lẹ̀ ẹ̀fẹ̀ fún ara wọn ayé ìṣe ti wá bébí tí ní ayé tí èyí àti ẹ̀ka kọjá ẹnikẹ́ni tí òbí bá bí onígbà ọlọ́jọ́ kúkú ní o àwọn ọjọ́ sí ìkú fún ìmọ́jú yóò kọ́kọ́ yọ bí òdòdó bí òwúrọ̀ lẹ́yìn náà kọ́ yóò sì rẹ̀ dà orun máa jí pépé bí òwúrọ̀ ṣùgbọ́n ní àṣálẹ́ kọ́ yóò sì rọ̀ a fi ṣe àṣàrò lórí bàbá òkú lẹ́yẹ ó ti padà sọ́dọ̀ ọlọ́run dáa náà nìyẹn nígbà tá a bá wà nínú ayé yìí o kò sí nǹkan tí ọmọ ẹ̀dá kí lé orí ọ̀fẹ́ tọ́lọ́run fún èmi àti ẹni kò fẹ́ lówó kò fẹ́ lọ́lá kò fẹ́ ralẹ̀ kò fẹ́ bímọ kò fẹ́ lọ bẹ́ẹ̀kó kò fẹ́ lọ dá kò fẹ́ lọ àwọ bàbá tó wà nínú tó sí òun náà sì tiraka nígbà táwọn náà wà lọ́dọ̀ àwọn náà tiraka láti gbé dayé ṣe àwọn kankan tí wọn bá ṣe látàbí ẹni pé wọ́n sì mọ̀ wá gbogbo eré tí bàbá yìí ti wá sá láti gbà tó ti pẹ́ jù wípé ó dáa mo ti parí primary school èmi náà fẹ́ lọ sí secondary school mo jáde secondary school èmi náà fẹ́ lọ university èmi náà fẹ́ di professor èmi náà fẹ́ di lawyer èmi náà fẹ́ di gbá èmi náà fẹ́ dàwó mo fẹ́ di ìyàwó mo fẹ́ di bàbá bọ́mọ gbogbo eré yẹn kọ́ bá ìdúró parí sí báyìí sí ìdúró parí sí náà yẹn bí tèmi àti ẹ̀ náà ṣe máa parí yẹn ṣùgbọ́n nígbà tá a wà láyé náà a gbọ́dọ̀ tiraka a gbọ́dọ̀ sa eré yẹn ojú lọ́dọ̀ ẹbí sọ̀rọ̀ sọ̀rọ̀ pé tirẹ̀ ní kó tirẹ̀ ní ìbàdàn ọ̀la ilé méjìlélógún ló ti kọ́ ọ̀la ọkọ̀ mẹ́rìnlá ló ti rà ọ̀la ọmọ tó bá dé òní kú kọ́kọ́ lọ́sọ̀rọ̀ ọ̀la ìwà nìkan la nílò ilé ayé ọ̀la ìwà lẹ́wà ọmọ ènìyàn ọ̀la má torí lówó odò nígbà má torí ilé odò nígbà ọ̀rẹ́ mi má torí mọ́tò odò nígbà omi ọgbọ́gbọ́ ó sàn ju ẹ̀rẹ́ lọ. ìdílé tí olúwa sọ orí keje ní ẹsẹ̀ ìkínísì kejì tí ó fi wípé orúkọ rere dára ju òróró olówó iyebíye lọ ọjọ́ ikú ènìyàn sì dára ju ọjọ́ ìbí rẹ̀ lọ bíbélì pé ọjọ́ ikú ènìyàn ó dára ju ọjọ́ ìbí rẹ̀ lọ mo wà pé ẹ̀jẹ̀ ká lè rí èèyàn méjì àbí mẹ́ta nínú ilé ọlọ́run tí wọ́n ju bàbá yìí lọ a máa rí èèyàn méjì àbí mẹ́ta láwọn tó ti lé ní ọgọ́rin ọdún bẹ́ẹ̀ wọ́n ti dé 82 tí wọ́n ti wọ 81 wọ́n ti wọ 84 àbí wọ́n ti wọ 85 ṣùgbọ́n àwọn tí wọ́n ti bàbá tó bá mú tó sì lọ nínú ṣọ́ọ̀ṣì wọn àtó mẹ́wàá kó mọ̀ pé wọ́n bà orí àtàlẹ́ ọjọ́ ojú bàbá yìí lọ orí àkókò ọlá ojú bàbá yìí lọ àtàwọn ní ìwọ̀n jù lọ ṣùgbọ́n àwọn tí bàbá yìí lọ nínú wa lọ́pọ̀ jù àwọn tó ti lọ́dún wa náà lọ́pọ̀ jù ṣé ẹni pé kó òfin tàgbà tó ẹnikẹ́ni ló lè mú nígbàkúgbà ní àsìkò yìí tó tẹ ìlú lọ́rùn láti fún àpò òkú lẹ́yìn lọ ọ̀rọ̀ náà wípé orúkọ rere ó dára ju òróró olówó iyebíye lọ àti ọjọ́ ikú sì dára ju ọjọ́ ìbí ènìyàn lọ ẹsẹ̀ kejì wípé ó dára láti lọ sí ilé àwọn tí ń ṣọ̀ ju láti lọ sí ibi àsè lọ nítorí pé àwọn alààyè wọ́n gbọ́dọ̀ máa rán ara wọn létí pé ikú ni òpin gbogbo ènìyàn ọ̀rọ̀ tọ́lọ̀ wà ní ìṣọ̀kan láwọn ènìyàn ó ní àwọn alààyè agbọ́dọ̀ máa rán ara wọn létí pé kí ni ikú ni òpin gbogbo ènìyàn nínú oníwàásù orí kẹjọ ẹsẹ̀ ìkẹjọ ìwé oníwàásù orí kẹjọ ẹsẹ̀ ìkẹjọ òun ti ẹ̀sọ́ wípé ó ní kò sí ẹni tó lágbára
ìdásílẹ̀ ibi tí mo sọ̀rọ̀ wọ́n jù mí lọ owó ìdásílẹ̀ tẹ̀ náà ṣe kí ni ó jù ọ́ lọ owó ìdásílẹ̀ kọ̀ọ̀kan wá ó ju gbogbo wa lọ èlò làwọn ẹbí láwọn ọmọ náà fi ní kò sí. ó ní pé ènìyàn kò lè ra iye àìníbẹ̀rẹ̀ tàbí kí ó má ṣe lọ sí ìsà òkú ọ̀nà náà ló sọ fún wa ó ní ènìyàn kò lè ra iye àìníbẹ̀rẹ̀ tàbí kí ó má ṣe lọ sí ìsà òkú ó ní ọlọ́gbọ́n àti òmùgọ̀ ni yóò parun papọ̀ gbogbo àwọn tí wọ́n lọ́gbọ́n àwọn pòfẹ́sọ̀ ńláńlá àwọn tá a kó nàìjíríà tán yí ìbò tán dojú kò àwọn tá a mọ̀ ní ìwé àwọn tá a mọ̀ ní gbogbo ìmọ̀ àwọn tí wọ́n ti kàwé débi tó lágbára ó ní àti ọlọ́gbọ́n àti òkùnkọ̀ kí ló bá ṣẹlẹ̀ sí wọn wọ́n máa parun papọ̀ wọn yóò sì fi ohun ọrọ̀ wọn sílẹ̀ fún ẹlòmíràn gbogbo tí wọ́n gbé láyé tó jọ ta ó máa ní ẹlòmíì ó bá wo àwọn bàbá òkú lẹ́yẹ ní ìmọ̀ ẹ tó máa wá gbé òkú lẹ́kọ̀ọ́ tó máa wọ́n fẹ́ yé òkú náà bàbá sí bàbá tó lòdù wọ́n wá wọ́n wo ẹ tó máa wá gbé òkú nítorí pé ìyá ṣe wà bẹ́ẹ̀ ìyá máa gbé bẹ́ẹ̀ ṣùgbọ́n tí bàbá bá lọ yóò máa lọ sọ́tọ̀ kejì ó ṣe lọ fẹ́ tán yóò máa lọ sẹ́kọ̀ọ́ bá káàkiri ó máa dá ohun tó pa ní nínú jẹ́jọjọ́ kí ìkankan nínú àwọn ọmọ yìí kó di ọlá kó má máa jà lórí ilé tàbí lórí òkú yẹn bàbá òkú lẹ́yìn òkú àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọmọ kọ̀ọ̀kan ló ti tọ́ bí wọ́n ṣe máa yìí nítorí pé ìmọ̀ ẹ̀kọ́ òun náà ní òkú tó ju gbogbo òkú lọ ìmọ̀ ẹ̀kọ́ education òun náà ní òkú tó ju gbogbo òkú lọ ọmọ tá a bá ti rán léèwé ọmọ tó bá ti kàwé ọmọ tó bá ti nímọ̀ fún ọjọ́ iwájú tiẹ̀ náà ló bá lè dá tẹ́ ẹ bá wá ní ọmọ tó lọ́gbọ̀ kàwé bàtà ní kó kàwé ọmọ tó lọ́gbọ̀ wá ìmọ̀ ní bàtà ní pé kó wá ìmọ̀ irú wọn ló wá máa ń jà ní òkú irú wọn ló wá wá jókòó sílé bàbá láti wá máa jà á wá sọ̀rọ̀ ẹni chief tenant nílé bàbá ẹ̀ ṣùgbọ́n ọ̀gbẹ́ bàbá yóò ṣe ti àwọn ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yà rá Psalm 39 verse 6 Psalm 39 oníkọ̀ọ̀kan ní ogójì ẹsẹ̀ kẹfà ó ní pé ènìyàn a máa kó ọ̀rọ̀ jọ ó tẹ̀ sọ pé ènìyàn a máa kó ọ̀rọ̀ jọ ṣáá bí ẹ̀yà àjàgbé dára sí pọ́sítà yẹn ó ní ènìyàn a máa kó ọ̀rọ̀ jọ ṣáá láì mọ ẹni tí yóò kó lọ ènìyàn a máa kó ọ̀rọ̀ jọ ṣáá láì mọ ẹni tí yóò kó lọ ìwé yàrá orí kejì ẹsẹ̀ karùn-ún ó ní ọ̀rọ̀ a máa tán ènìyàn jẹ ọ̀rọ̀ a máa kú orí kejì ẹsẹ̀ karùn-ún ó ní ọ̀rọ̀ a máa tán ènìyàn jẹ níbi táwa dé kúrò lónìí báyìí mo kí ìyá òkú lẹ́yẹ gbígbé òkú àṣẹ ìdí ọkọ rẹ àbójú sùn ọmọ sùn lẹ́wọ̀ olùwà ọ̀dọ́ àti fáwọn ọmọ rẹ̀ olùwà àdàpọ̀ ọ̀dọ́ sí i. àwọn báyìí ni àwọn ọ̀dọ́ ayé òde òní gbọ́dọ̀ máa wù. àwọn ọmọ àti àwọn ìyàwó kan wà tí wọ́n ṣe fi ṣe àpẹẹrẹ láyé òde òní. ní oṣù kìíní ọdún yìí nìkan oṣù kìíní ọdún ní month of January ìgbéyàwó tí wọ́n ṣe ní Àbújá èdè owó yíyẹ ní oṣù kìíní ọdún 2023 ṣùgbọ́n nígbà tí oṣù kìíní ọdún 2023 fi máa wá sí ìparí ìgbéyàwó tí wọ́n ti kóra wọn lọ sí ilé ẹjọ́ ní Àbújá nìkan tí ọkọ àtàwọn onígbẹ́ tó ya àwọn pápá òjò ìpọ̀mọ́ láàrin oṣù kan kò jẹ́ 4,000
àwọn ọ̀dọ́ wa lọ́kùnrin lóbìnrin kí wọ́n mọ̀ wípé o bá ń gbé ní ìgbéyàwó níbi tá a ti faradà fún ara ẹni. Má sọ fún mi o pé láàrin bàbá Ògúnlẹ́yẹ àti ilé Ògúnlẹ́yẹ wípé kò sí wàhálà o. Má sọ fún mi. Má sọ fún mi wípé wọ́n ẹ̀dá. Má sọ fún mi o wípé ilé Ògúnlẹ́yẹ pé kò lórí kó o máa kọ́kọ́ ìdílé ọkọ̀ o ti lórí. Má sọ fún mi pé bàbá Ògúnlẹ́yẹ nígbà yẹn pé kò fojú sí obìnrin ní ìlara wípé bóyá kí n tún fọ ilé léyàwó mi. Àdáwọ̀ ni kò sẹ́ni tí kì í máa rìn. Ṣùgbọ́n tí kò fi nínú ọ̀la ńkọ́ ìgò náà butterfly don enter bush yóò balẹ̀ labalábá wọn tó. Wọ́n forí tì í, wọ́n faradà ìyá yẹn sí ìgò tí ọkọ rẹ̀ títí tó fi mọ̀ pé ó di ìgbà kan náà. Lẹ́yìn ìgbà kò da ọkọ ẹ̀rù ní bàjẹ́ o. Mo lè fẹ́ dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ lóògùn dáadáa. Ó ti wọlé ní mo sọ ní èdè ìbáraẹni ní ìsọ́jú ọlọ́run ti ẹ̀kọ́ wà bẹ́ẹ̀. Tọ́ba ń gbé kí èèyàn tọ́jú arúgbó ẹni, kí ìyẹn ẹni kó darúgbó, kí bàbá ẹni kó darúgbó, ká mójú tó wọn, àwọn ọmọ bàbá Ògúnlẹ́yẹ wọ́n tọ́jú bàbá wọn dáadáa ẹ̀ máa pàdé ọ̀fọ̀. Bàbá Jẹ́bi wọ́n tọ́jú ẹ̀ dáadáa. Èmi náà jẹ́ ìsìn bí wọ́n tọ́jú bàbá yẹn dáadáa. Kódà gan, èmi àti bàbá náà máa pè bàbá kéde ní láti àjọ máa sọ̀rọ̀. Nígbà tí wọ́n gbé wọn lọ bàjẹ́ láti tọ́jú wọn dáadáa, táà ń múra ètò ìkórè, bàbá sọ pé dandan àti ìkórè mọ̀lẹ́bí àtẹlẹ́bíjẹ́bí, ó ló gbọ́dọ̀ wálé láti wá ṣe ètò náà kí wọ́n ká kó síbàdàn. Ara ìdára tí bàbá yẹn ní fún ìjọ ọlọ́run náà nìyẹn. Ó sì mọ̀ pé ní ọdún tó kọjá àti 2 years ago àti 3 years ago tí bàbá mi fẹ́ ṣe ìkórè ìdílé rẹ̀, gbogbo àwọn ọmọ ẹ̀ náà ni wọ́n máa wá nígbà tá a ṣe ti 2 years ago. Tẹ́lẹ̀ náà dé ṣọ́ọ̀ṣì tí mo rí àwọn ráìsì, tí mo rí ọ̀gbẹ́, tí mo rí gbogbo mo ní kí náà ṣe lónìí, wọ́n bá bọ́ Ògúnlẹ́yẹ ṣe kò lè dìbò náà, ìrìn dáadáa bàbá. Irú kò lè dé báyìí láwọn àárín, ó bá ìjọba pé bàbá ti bá bàbá. Ṣùgbọ́n o, lẹ́yìn bá kọjá bàbá yìí láti máa ṣe ìkólé ìdílé o. Kí ẹ má lò bẹ́ẹ̀ lọ bí ẹjọ́ o. Ìkólé ìdílé yẹn ẹ máa ṣe síwájú àti síwájú sí. Ẹ máa ṣe síwájú àti síwájú sí. Kó tẹ̀lé ní lójú láàyè láti wá ṣẹ́kọ̀ọ́ ìdílé bàbá yìí, láti wá máa ṣe bàbá yìí lóòrèkóòrè ọlọ́run ọdún jẹ́jẹ́. Kí mọ̀rọ̀ wá
Joshua náà ṣe wá níwájú ọlọ́ọ̀nà nìyẹn o ó ṣe ká wọn gbéra bí ọ̀kẹ́ tí wọ́n mú náà ní lọ́jọ́ náà o ṣe ló lórí ibodò bíi tẹ́lọ̀ tó sàfọ́lẹ́ kò sì lè sọ̀rọ̀ nítorí pé bẹ́ẹ̀ tí wọ́n wò ó àwítàrí epo tó fẹ́ sọ níwájú ọlọ́run Sátánì ló bá sọ fún ọlọ́run wípé wò ó igi iná ni èyí èmi ni wọn ní fi wá sùn ní ìdájọ́ Sátánì ló sọ fún ọlọ́run lórí ìtẹ́ ó ní wò ó igi iná ni èyí nítorí pé òdodo Jóṣúà kọ́ àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ níwájú ọlọ́run ọlọ́run ò lè máa bá Sátánì sọ̀rọ̀ ọlọ́run ò bá jìyàn áńgẹ́lì kan ló bẹ̀rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ó sọ pé lóòótọ́ igi iná ni èyí ṣùgbọ́n àti yọ́pọ̀ òdòdó iná ó ní pé lóòótọ́ igi iná ni èyí kí ló bá ṣe fún ọ̀nà yọ́pọ̀ ìlú náà ọlọ́run wá pàṣẹ ó ní kí wọ́n gba aṣọ èyí tó wà ní ọrùn rẹ̀ kúrò ó ní kí wọ́n wọ̀ ní aṣọ tuntun fìlà tó wà lórí rẹ̀ kẹ́kọ̀ọ́ àgbà ó ní kí wọ́n ṣí kúrò kan fún obìnrin ní tùbárì tọ́mánì kí ló sùn náà wọ̀nyẹ ó máa fi lórí ẹ̀ nítorí bí àṣà tó ti ṣẹlẹ̀ ó sì máa ń ó ní kí wọ́n tún lé tó kọ̀ sí lórí ẹ̀ kúrò káwọn ní tuntun ó lọ dárí àṣedédé rẹ̀ sí ó lọ sọ dédé kò tẹ́lẹ̀ àtẹ́lẹ̀ àwa ṣe táwọn ti ṣe nísàlẹ̀ nínú àgbà kò tá à ṣe ní àwa gbàgbà fún wa báyìí bẹ́ẹ̀ ni Sátánì bá dìde sí ní ìdájọ́ bó ṣe dìde sí Jóṣúà ní ìdájọ́ kí ọlọ́run kó jà fún tí Sátánì bá sọ wípé igi iná ni èyí kí ọlọ́run kó sọ fún wa wípé lóòótọ́ ni igi iná ni àìṣedéédé nígbà tó jí ọ̀dọ́ nígbà tó bá tó ṣe wẹ́sẹ̀ àti ìṣàmìlẹ̀ nìkan tó tiẹ̀ kówó jẹ gan nígbà kan àtẹlẹ́tẹ́ nígbà àtẹlẹ́tẹ́ ní ọwọ́ tá a bá fẹ́ wá máa ṣírò gbogbo ẹ̀ fún ní ìdájọ́ kí ọlọ́run bá wà pa Sátánì lẹ́nu mọ́ kó lọ sọ ilé ìdáríjì ní ṣọ́ọ̀ṣì tí wá o ó kọjá òkè ibẹ̀ ìgbà nílé sàlẹ̀ Jóṣúà ní ó kú ọkùnrin kátà pé ní Mósè nítorí pé òdodo wa àkúsà lẹ́kùn níwájú ọlọ́run nínú ìwé Júùdù ẹ̀ka láti ẹsẹ̀ kẹsàn-án péré Mósè náà kú o gẹ́gẹ́ bí èèyàn bí Mósè ṣe ṣe kú ilé Ísírẹ́lì dá òkú Mósè sí yàrá wọ́n fẹ́ máa ṣètò bí wọ́n ṣe máa tó òkú Mósè ṣùgbọ́n wọ́n rí ògbógbó láti ọ̀run wá ọlọ́run ojúbọ rẹ̀ láti ọ̀run ọlọ́run ojúbọ ayé ọlọ́run sì rí òkú Mósè nígbà tí ọlọ́run kó òkú Mósè lọ́wọ́ Sátánì lórí tó tó sẹ́yìn òkú Mósè Sátánì náà ní o olùfisùn àwọn aráyé náà ní o òun náà ló wà lẹ́gbẹ̀ẹ́ òkú Mósè o kí ló fẹ́ fi ṣe ó wo òdodo rẹ̀ tó dàbí àkísà ẹlẹ́gbẹ̀ẹ́ ó rò nínú ọmọ rẹ̀ pé òun ló yẹ kó jẹ́ ọlọ́run wá sọ fún Máíkẹ́lì ó náà sì ní bàbá yìí jẹ́ Máíkẹ́lì àwọn Máíkẹ́lì àìsí èdè lásán ó yẹ kí ẹgbẹ́ wá lọ gbogbo ẹgbẹ́ máa fojú ní wá ìrẹ́rẹ́ ìrẹ́pẹ́ ìrọ̀lẹ́ òṣèlú ọlọ́run wá pé Máíkẹ́lì ó ní wò sórí Sátánì lẹ́gbẹ̀ẹ́ òkú Mósè kí ló fẹ́ fi ṣe ó ní lọ bá wọn kì í ṣe tiẹ̀ sọ fún ó jẹ́wọ́ kò lọ́rọ̀ Mósè Máíkẹ́lì sì sọ̀kalẹ̀ wá bíbélì wípé Máíkẹ́lì kò sọ ìsọkúsọ sí Sátánì rárá kò sọ̀sọkúsọ sí kò kú gbọ́dọ̀ ọ̀rọ̀ kan ló sọ ó ní Sátánì olùwàbàwọ̀ Sátánì olùwàbàwọ̀ Sátánì sì kó àti apá olùgbé àti kọ́ńtẹ́rì àti fọ́ọ̀kì àti bàtà àti sọ́ọ̀tì rẹ̀ tó máa fi rége kó ta sí kéjọ kó dùn náà nìyẹn pé ní ìdájọ́ kí àkókò lè fún bàbá òkú lẹ́yìn ìwé jákọ́ọ̀bù pé wá ní bàbá kan tó sì kó jẹ́ kí ó lára èyí tí wọ́n fi sílẹ̀ wá ní kó ní bàjẹ́ ayẹyẹ ìrìnàjò akitiyan àwọn olóògùn ní kó ló fẹ́ lè sí yìí
Jésù fún àkàrà
Hallelujah.
fúnra ọkọ̀ wọn sílẹ̀ láti gbà á kí ó wá sí iwájú. Ẹ má jẹ́ ká fi ìṣe àkọ́kọ́ tàbí ó fẹ́ náà o tàbí mo bá rí ní ọ̀rọ̀ sí ní ìgbà ayẹyẹ. Tí a bá wà ní ìgbà ayẹyẹ láti gbà á, ẹ má jẹ́ ká wá sí iwájú. Ọlọ́run ló máa ń jẹ́ pé a gbà ẹ̀ fún ara wa. Nípasẹ̀
lọ́pọ̀lọpọ̀. A lè fi àkókò ìdúpẹ́ lọ́wọ́ ọmọ wa, arábìnrin wa kan tó ṣọ̀wọ́n. Ọmọ tó jẹ́ pé òun ni bàbá wa tó dákẹ́ lé lọ́wọ́. Afẹ́kẹ́ ẹ bá wa gbàdúrà nítorí pé ọmọ náà ó ṣe ọmọlúwà gidigidi. Ọmọ kékeré ni o, ṣùgbọ́n ní ọwọ́ ẹ̀ ọ̀dọ́ ni bàbá dákẹ́ lé lọ́wọ́. Ẹ́sítà ẹni ọ̀la ti di ẹ bá pàtẹ́wọ́ fún mi. wọ́n sì fọwọ́ dáadáa. Mo mọ̀ pé nípasẹ̀ ti ìgbéyàwó dé, ó náà ní àwọn ọmọbìnrin yẹn, bóyá àwọn ọ̀fẹ́ kátólíìkì, ilé ìkó fẹ́ wíńdà, ilé ìkó fẹ́ rìndì, bóyá ilé ìkó fẹ́ jọba ẹ̀sìn ká gbogbo ilẹ̀ kárí. Ibi tẹ́ ẹ̀yà sí ìlú wa fún yín. Ibi tẹ́ bá wáyà sí lónìí náà, ó dájú pé inú ìjọ yìí la bí mi sí, inú ìjọ yìí náà lọ sí ti dàgbà. Pẹ́ẹ́lú lórí ọ̀rọ̀ tó ní ìgbéyàwó dé, ibi tọ́kọ̀ bá ti fẹ́ fún oníkálukú ẹ̀rù ní ìbàdàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí yóò lẹ́yẹ ìyá ìyàwó lẹ́yẹ. Mo ráwọ̀ èèyàn ní ṣọ́ọ̀ṣì lónìí náà mo ti gbọ́ ọmọkùnrin yẹn. Mo ráwọ̀ èèyàn tí wọ́n fi ayé ṣe sí rárá àti rárá tó súnmọ́ sí pé bóyá sí lè sí àwọn àti ṣọ́ọ̀ṣì. Ìyá náà ti náà sí èsì dáadáa. Ìyá òkú lẹ́yìn náà fẹ́ràn sí èsì. Wọ́n bí mo ṣe wo àwọn ẹgbẹ́ ayaba tí wọ́n jókòó látòrí àtàkùnjọ́ ìyá tó kú ọlá Adéyẹmí gbogbo wọn bẹ́ẹ̀ yẹn. Mo rò pé torí òun lẹ́yìn ẹlẹ́sìn wá ọmọ ẹgbẹ́ yìí. Ìjọ òun wọ́n pàdé ẹgbẹ́ yìí. Lẹ́yìn ìgbà tó pẹ̀ tí wá báyìí kẹ́ ẹ mọ́lẹ̀ dáadáa. Ẹ má tó lọ sí èsì náà o. Kẹ́ ẹ mú mọ́lẹ̀ yàtọ̀ ní ọjọ́. Kẹ́ ẹ mú mọ́lẹ̀ dáadáa yóò lẹ́yẹ. Mo rò pé kò ní ká òun yá mi ṣe sí ká wọ́n yóò kọ́ ọ̀pọ̀ rẹ̀. Ìyá òun tẹ́ ẹ ṣe bàbá náà. Ìyá òun sì tún gángan ṣùgbọ́n pọ́pọ̀ ẹ̀ṣin wá lọ wá ìdí sí i. Wọ́n fi yọ ìsílẹ̀ lẹ́yìn ọkọ̀ rẹ̀ o. Wọ́n tẹ̀lé àwọn ọmọ ìlọ kankan o. Káàdì jọ̀ọ́sì náà kò dúró sí o. Olúwa máa fẹ́ lórí ọ̀fẹ́ tó bá ti lọ kí ọmọ ọdún tó lọ kí ọmọ èjì tó lọ kí ọmọ àtọmọ wàá máa bọ̀ rí wàá máa bọ̀ rí. Gbogbo tó bá ti wá lọ tó bá yẹ kó máa kàrà bọ̀ náà. Káàdì náà ìwà máa wá o. Màá máa sọ lójú lẹ́sẹ̀. Pẹ̀lú alẹ́ tí ẹ náà máa dá o. Torí mo lè má sí lọ́nà mọ́ nígbà tó ń lọ bàbá máa dé. Mo sì fẹ́ ká pèmí níbi tí bá wà. Ibẹ̀ yóò pẹ́ ẹ náà ti máa bọ́ pẹ́ o. Fádà wàá bá wa dá sí ètò ìsìnkú ẹ o. Wàá pẹ́ o. Ṣé lọ́la lọ́la o? Wàá pẹ́ dáadáa. Lásìkò ní 25-30 years. Màá fẹ́ ká lè mí pé ìyá mọ̀ sí lọ. Bí Fàdà Adébọ̀ ṣe wá lórí láti wá bá wa sí bàbá báyìí. Kó o bá pẹ́ ní ìgbé. Tó o wé èkó. Ó ti ẹgbẹ́ ìlọ́wọ́ ẹ̀ oníṣẹ́ àtàbọ̀ òkúlẹ̀yẹ ni ẹgbẹ́ ẹlọ́kọ̀ọ́lé wọn abẹ́fẹ́ yàwó sílé wọn ní gbogbo ẹ̀rọ láti ìfẹ́ ní bàdà tí wá láti wọ́n káwọn dá sí ètò ìsìnkú àdúgbò wọn bọ́lá kí wọ́n káwọn
jẹ́ ká gbẹ́kẹ̀lé gbàdúrà sí Ọlọ́run olùfúnni ní iyì kí ó tún wá rẹ̀ dìde kúrò nínú òkú sínú ògo àìkú láàrin ẹgbẹ́ àwọn èèyàn mímọ́ kí Ọlọ́run sì dájú àánú kọ kí ó dárí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ jì kí Kristi olùṣọ́ àgùntàn rere sì lọ ilé ní àlàáfíà lọ́dọ̀ bàbá wa lọ́rùn rere kí ó sì máa yọ̀ títí láì pẹ̀lú gbogbo àwọn ènìyàn mímọ́ níwájú ọba ògo ayérayé. Ìdí kí á tẹ́lẹ̀ bá pẹ̀lú àdúrà nínú ọkàn wa ní ìdákẹ́rọ́rọ́. A ó máa dáhùn pé ẹgbẹ́ ẹ̀mí rẹ̀ lọ síwájú ọ̀gá ògo. Ẹgbẹ́ ẹ̀mí rẹ̀ lọ síwájú ọ̀gá ògo. Ẹ̀yin ènìyàn mímọ́ Ọlọ́run, ẹ wá ràn án lọ́wọ́. Ẹ̀yin áńgẹ́lì Olúwa, ẹ wá pàdé rẹ̀. Ẹgbẹ́ ẹ̀mí rẹ̀ lọ síwájú ọ̀gá ògo. Kí Kristi tí ó pè ó gbà àwọn ara, kí àwọn áńgẹ́lì ṣàfihàn rẹ̀ lọ sí ìgbéyàwó Ábúráhámù. Ẹgbẹ́ ẹ̀mí rẹ̀ lọ síwájú ọ̀gá ògo. Olúwa, fún ọ ní ìsinmi àìnípẹ̀kun, kí ìmọ́lẹ̀ ojú rẹ̀ sì tàn sí lára títí láé. Ẹgbẹ́ ẹ̀mí rẹ̀ lọ síwájú ọ̀gá ògo. Olúwa, ṣàánú fún wa. Olúwa, ṣàánú fún wa. Kristi, ṣàánú fún wa. Kristi, ṣàánú fún wa. Olúwa, ṣàánú fún wa. Olúwa, ṣàánú fún wa. Bàbá wa tí ń bẹ lọ́run. Jẹ́wọ́ orúkọ rẹ̀, kí ìjọba rẹ̀ dé. Ìfẹ́ tìrẹ ní ká ṣe láyé, bí wọ́n sì ṣe ní ọ̀run. Fún wa ní òjòjò wa lónìí. Dárí ẹ̀ṣẹ̀ wa jì wá. Bí a ti dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá. Má fà wá sí ìdánwò, ṣùgbọ́n gbà wá kúrò nínú ibi. Bàbá, ní ọwọ́ rẹ ni a fi ẹ̀mí ìfà Michael ní. Àwa ní ìgbẹ́kẹ̀lé pé pẹ̀lú ìgbàgbọ́, pẹ̀lú gbogbo àwọn tó ti fún inú Kristi, wọ́n yóò mú dídé ní ọjọ́ ìkẹyìn tí ó sì máa bá Kristi kì í sí láàyè. A dúpẹ́ lọ́wọ́ rẹ fún gbogbo orí rẹ lórí rẹ̀ nínú ìgbésí ayé rẹ̀. Olúwa gbọ́ àdúrà wa, gba arákùnrin wa yìí fún Fọ́láṣí, kí o sì ràn wá lọ́wọ́ láti fọ́ra wa nínú pẹ̀lú ìdánilójú ìgbàgbọ́ wa. Nígbà tí wa yóò pàdé nínú Kristi láti máa bá ọ gbé pẹ̀lú ọmọ ọ̀dọ̀ rẹ̀ yìí ti ayérayé nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Wàá Michael Olúyẹyẹ, kí àwọn áńgẹ́lì wọ́n sì lọ sí Fọ́láṣí, kí àwọn áńgẹ́lì
kí ẹni pàápàá ìkúlẹ̀yẹ àti gbogbo àwọn olólùgbé lọ́kùnrin àti lóbìnrin wọn sinmi lálàáfíà. Olúwa wà pẹ̀lú yín. Bí gbogbo àti Báyọ̀ ọ̀gbìn lọ sí ilé láti sìn. Ẹ jọ̀wọ́ gẹ́gẹ́ bí a ti sọ fún wa tẹ́lẹ̀ náà. Àwọn tí ó bá wa pé wọn kí wọ́n má gbé wọn tó wọn máa gbé wọn lọ sí ilé káàró báyìí láti lọ sí. bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ kí o fún ọmọ ọ̀dọ̀ rẹ yìí ní ìsinmi àlàáfíà nínú gbogbo kí sí ọjọ́ náà tí ìwọ ti ṣe àjíǹde rẹ̀ yóò mú kúrò jíǹde sínú ògo pípé láàrin àwọn èèyàn mímọ́ gbogbo mú kúrò nínú rẹ̀ àgbàyà ní ojú rẹ̀ nínú ìjọba tí ìwọ ti pèsè fún àwọn ìfẹ́ rẹ̀ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Ẹ bá gbé sí wọ́n yóò yá lítẹ̀. Ọlọ́run ló dùn máa rí ti pé alàgbà Michael kò nínú ayé àwa ń sin ara ẹ̀ fún ẹni tó lè ní àṣìṣe Kristi ní àkọ́bí nínú òkú a sì mọ̀ dájú pé òun yóò gbé ara wa ìdíbàjẹ́ ìdílé bíi tirẹ̀ ní ọjọ́ ògo àwa ń fi arákùnrin wa ilé Ọlọ́run lọ́wọ́ kí Olúwa kó gbà á sí afẹ́rẹ́ rere kí ó sì mú ẹgbẹ́ kúrò lójú rẹ̀ nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Alàgbà Michael Ọládìméjì erùpẹ̀lẹ̀ ní wọn yóò sì padà lórí pẹ̀lẹ́ ṣùgbọ́n Ọlọ́run yóò bẹ̀rù ní ìfẹ́ rẹ̀. Alàgbà Michael Oyèkànmí erùpẹ̀lẹ̀ ní ìwọ yóò sì tún padà dé erùpẹ̀lẹ̀ Ọlọ́run yóò jẹ́ ní ọjọ́ ìkẹyìn. Alàgbà Michael Ọládìméjì Oyèkànmí erùpẹ̀lẹ̀ ní ìwọ yóò sì tún padà lórí pẹ̀lẹ́ ṣùgbọ́n Ọlọ́run yóò bẹ̀rù ní ìfẹ́ rẹ̀.
thought we were dead already. Before my father, who even must befall us in Jesus' name. My boyfriend. Akínṣe lẹ́yìn ìdíkìlẹ̀ o. Má gbàgbé Akíntayọ̀. Má gbàgbé ọ̀rọ̀ téyàn àtàkíntayọ̀ jọ sọ o. ẹ jẹ́ kí ẹ gbàdúrà fún àwọn ọmọ olúwa Jésù Kristi Ọlọ́run ìwọ tó fi kún níbi lójú Lásárù lójú àánú rẹ wo àwọn ọmọ ọ̀dọ̀ rẹ tí wọ́n ń kẹ́dùn pẹ̀lú ìbànújẹ́ ọkàn nínú ènìyàn wọn mú gbàgbọ́ wọn lágbára láti gba àgbélébùú náà fún ọkàn wọn tó gbọgbẹ́ ní ìmọ́lẹ̀ ìrètí jẹ́ kí ọdún jìnnà síra wá dúró tì wọ́n Olúwa ṣe ìgbésí ayé wọn ní rere kí wọ́n bá lè yẹ láti ní ìpín nínú ìjọba rẹ àìlópin nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Kí àdúrà Màríà mímọ́ ìyá Ọlọ́run kí ó dúró lẹ́bàá àgbélébùú òkú ọmọ rẹ̀ lè ran àwọn tó ń ṣọ̀fọ̀ lọ́wọ́ kí ó fún wọn ní ìtùnú ìgbàgbọ́ bíi tirẹ̀ kí ó sì fi àdúrà rẹ̀ ṣe amọ̀nà wọn lọ sínú ayọ̀ ọ̀run rere nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí ẹ̀mí bàbá Michael àti gbogbo ẹ̀mí àwọn olóògbé tó ti sáláìsí sinmi ní àlàáfíà.